ọdún kọjá ọlọ́dún á sì máa kọdún. Ọlásùnkànmí o ọmọ bàbá wálé tí sọjọ́bí lónìí mo wá kí. Ó lé lọ́dún lónìí o ìbẹ̀rẹ̀ ohun rere ni yóò jẹ́ fún wọn nítorí ọdún kọjá ọlọ́dún á sì máa kọdún. Adéọlá o ọmọ ọba dúdú etí ẹ̀kọ́rọ́ o ire lóde tòní o. Ẹ mọ bá ń kálá o Àlàó Ọlásùnkànmí Akeem ọmọ bàbá wálé tí sọjọ́bí lónìí mo wá kí. Ànírírán láàárọ̀ mi wá òun ò dá wá Adéníkẹ́ Adébáyọ̀ aya rẹ̀ ló mọ rírì rẹ̀ tó ní mọ̀ bọ̀ wá kí ọ. Ó lólówó orí mi lọ́lọ́dún Adéọlá sàmọ̀bọ̀ wá báǹkì. Ó ní ń bọ̀ gbélédùmarè ọba ga kí n sì súré lé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ìwọ lọmọ Ìníṣà òkú ọmọ Ìníṣà òye mọ́jọ òye mọ́jọ òye mọ́jọ òye mọ́jọ ọmọ àforújà. Ṣé bẹ́yìn lọ máa fèwúrà gbàjàgùndà sínú ọtí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àrífásọ́ lásámọ̀ gbọ́ dídùn ẹnu tèmi. Ìwọ lọmọ kógbì óra àjò ọmọ kógbì óra àjò ṣebí kan la fi dálẹ̀ Haúsá òbí ìtẹ̀kùlù ní ti Ìjẹ̀ṣà. Ṣebí yanrìn pẹ̀lú àkàsọ ẹ̀kọ́ bàǹbà ni wọ́n fi dání sọ nílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ gangan. Sámọ̀ gbọ́ dídùn ẹnu tèmi àsùngbàgbé òní kan lágbára dánimọ̀ gbàgbé ẹni. Ọmọ ẹnu mú jàbẹ́ lọ Àlàó ọmọ ẹnu mú jàbẹ́ lọ torí kékeré ìnìṣàn akíní. Àgbà Ìníṣà ọmọràn o àìgbé Ìníṣà ṣẹ́ àní àìgbé Ìníṣà kámọ̀mọ́ gbódẹ́nu torí ọgbọ́n ní ń bẹ lódò ikọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ gangan. Ọlásùnkànmí ò ti ṣèyí wá tún ṣàmọ́dún àṣeyí sẹ́mìíràn lágbára Elédùmarè ọba. Hakeem ànítẹ́wàdúrà ọkọ mọ́ kí n mọ̀ wúre fún ọ lólóǹkà. Ṣèbí ẹni bí ẹni bí ẹni o àlékún ń tènìní ọlé lọ́dún lónìí àlékún owó àlékún ọlá àlékún àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ lélẹ́dùmarè yóò fi bá ń jìnkí rẹ̀. Adéníkẹ́ ní rí wípé mo wúre fún ọ dáadáa. Ọlásùnkànmí gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ó lé lọ́dún lónìí lágbára dániwáyé ó sọdún èyí nínú owó oníṣẹ́mi nínú òsì lágbára Elédùmarè ọba. Òjòjòmọ̀ ní sowó kó mọ́ lè nàjà kókókó lárọ̀ tálẹ̀ àjíǹde ara yóò mọ jẹ́ fún ọ lágbára dánimọ̀ gbàgbé ẹni. Mo mọ̀ wá kọ́ lọ́jọ́ ìbí o ọlọ́jọ́ ìbí òní o.
torí àṣẹ